látàná ni mo ti ń gba ìpè wípé Ajára kú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pè pé wọ́n ní Ajára ti kú lẹ́yìn ìgbà tí wọ́n ń gbé kiri wípé ó bíbejì wọ́n tún ló kú. Ajára ò kú o. Kí ló dé tí a sáré ń ronú wípé ó ti kú? Nǹkan tí a rí, kí ló dé tá à ń sọ pé Ajára ò kú o, Ọlọ́run sì ní jẹ́ ó kú o. Fọ́tò ìbejì àbí píkṣọ̀ àwọn ìbejì tán dẹ̀ ń gbé kiri wípé ó bíbejì, Ajára ò bíbejì o, kò tí ì bímọ. Kọ̀ǹdíṣàn tí Ajára wà ó lágbára gan débi wípé wọ́n sì ń sọ wípé àná kọ́ ni wọ́n sọ pé ó sì nídìí ẹ̀jẹ̀ tó worth 4 million naira tí wọ́n á fún un. Bóyá wọ́n ti rí, bóyá wọn ò tí ì rí. Ajára ò kú o, ó wà láyé. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé kiri wípé Ajára ti kú tẹ̀dẹ̀ ń post ẹ̀, ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. tó bá jẹ́ pé kú lẹ̀yin fi máa ń yọ̀yàn lọ́dọ̀ tiyín, tàbí ẹ̀ ń sáré kí ògo tó tàn kó wálẹ̀ tàbí kó kú, Ajára ò kú o, ó wà láyé. Ó kàn ní ìdìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà ni o. Lóòótọ́ ni wípé púpọ̀ àwọn tí ó jẹ́ òṣèré ẹgbẹ́ ẹ̀ tán ní owó yẹn lọ́wọ́ wà tán lè kó sílẹ̀, ṣùgbọ́n ó ní ojú, ipò àti àyè tó ń kálukú máa ń kọ síra wọn. Púpọ̀ àwọn èèyàn tẹ̀dẹ̀ ń wò wípé bóyá wọ́n lówó lọ́wọ́ yẹn náà, ó ṣeé ṣe káwọn náà mọ́ lówó lọ́wọ́ kó jẹ́ wípé àánú Ọlọ́run àwọn náà ń béèrè fún, àánú Ọlọ́run ni wọ́n ń jẹ. Sẹ́mọ̀ wípé bí èèyàn bá ń waṣọ tó dẹ̀ ń lo mọ́tò, èyí ò tí ì sọ wípé bóyá ó ti ní owó yẹn débi wípé bóyá òun náà lè kó bóyá bíi 5 million lẹ̀ fún èèyàn. Gbogbo wọn náà ló mọ ọ̀nà tó ń kálukú gbà fi tọ́jú mọ̀lẹ́bí ẹ̀. Ajára ò kú o, Ọlọ́run sì ní jẹ́ ó kú o. Píkṣọ̀ àwọn ìbejì tẹ̀sí ń wò, òun kọ́ ló láwọn ìbejì o, àmọ́ bí táwọn èèyàn yìí ti rí o. Àwọn blogger oríṣiríṣi náà kàn ń gbé kiri kó bíbejì, kò bíbejì o. Inú kọ̀ǹdíṣàn tó wà, ó sì wà kọ̀ǹdíṣàn tó lágbára o, tó sì ní ìdí owó. Ló fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ẹgbẹ́ náà ń jáde láti ké gbàjarè wípé kí wọ́n ṣàánú ẹ̀. So púpọ̀ àwọn tí àdánwò wípé bóyá wọ́n lámìlaka, bóyá wọ́n lówó náà àwọn òṣèré, ó ṣeéṣe kó jẹ́ pé àwọn gan lọ ń yáwó fi ṣe àwọn múvì tí wọ́n ń ṣe ni. Ṣé mọ̀ pé béèyàn ò bá mọ ibi tẹ́gbẹ̀ẹ́ tí ń là yóò sáré kú. So bí èèyàn bá sì mọ pé bóyá bí báyìí lágbájá ti ń táàtì rí ò bá ti tú, ayé mọ̀ wò pé bóyá lágbájá lówó lọ́wọ́ ni, tó jẹ́ pé àánú Ọlọ́run àwọn náà ń béèrè fún. A sọ wípé àwọn tó lówó lọ́wọ́ sínú wọn o, ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá ti rán sí yàn pé yóò sì yàn láàánú ni yóò sì yàn láàánú o. Tọ́lọ́run bá fún ẹ̀yin náà ní kápá, èmi ò bá tọrọ owó ń bí o. Bọ́lọ́run bá wá fún ẹ̀yin náà ní kápá, ẹ wá Ajára kan, ẹ súnmọ́ àwọn tó bá súnmọ́ dáadáa. Ibi tó bá wà, ẹ̀yin náà ẹ dìde ìrànlọ́wọ́ sí i. Tọ́lọ́run bá sọ wípé òun rán yín sí Ajára, ẹ jíṣẹ́ fún un. Ajára ò kú o, gbogbo ẹni tẹ̀ ń gbé kiri kó kú, Ọlọ́run sì ní jẹ́ ó kú o. Ó wà lórí àìsàn, ó sì wà nípò oyún, ó sì lóyún, oyún sì wà nínú ẹ̀, ṣùgbọ́n kò tí ì bímọ o, ó sì nílò ẹ̀jẹ̀ torí Ọlọ́run o, ẹ̀yin èèyàn wa. Bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin o, Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ́là, gbogbo iṣẹ́ tí ò lọ déédé, àìta ọjà, gbogbo àtijọ́ àti mọ́, àbí ẹ fẹ́ bọrí, ẹ bọ ifá, ẹ fẹ́ ṣẹ́ ifá ajé, ẹ pe nọ́mbà wọn ń lò fúnra wọn. Ọlálékan Àyìndé Abẹ́rọ̀rọ̀ ló kọ mi, Súná Yáfíkú lórúkọ tó jowó lọ. Nọ́mbà mi rè fún polówó 08067109598 08067109598. ẹ ṣeun. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi ìgbèrú bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o, Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò, ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Ẹlẹ́dùmarè ó ṣeun, ẹja tó ń da ibú láàmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ́là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o, sálọ̀rọ̀ Àtàndá olórí àbọ́là.
Báṣọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn fífi ojú kó jàǹkárí wọ̀? ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. ẹ̀yin náà kàn sí wọn o. gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là lẹ́ ń lọ. wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.